jẹ́ ohun tó ṣẹlẹ̀ ní pàtó láàrin ìṣẹ̀lẹ̀ yìí táwọn kan sọ pé olóyè Sunday Igboho mọ̀ sí àwọn kan ní olóyè Sunday Igboho mọ̀ sí ọlọ́pàá ló ṣiṣẹ́ ó wá rí ọ̀tẹ́ni èèpo òdù ọ̀yà tó bá wà àwọn tí wọ́n sọ náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho dénú ni àmọ́ gbogbo tá a bá fẹ́ ṣe lónìí tọ́lọ́run bá ti kúnni lọ́wọ́ yóò nù ú ṣe nítorí ọlọ́run ọba mi ni paríparí ọlá ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣohun gbogbo alábẹ́ẹ̀nú àṣàṣì ajagun mọ́fìtìbọn ṣe gbogbo tẹ́lẹ̀dùmarè bá lọ́wọ́ sí yóò mọ lọ níkùnkùndùn ni. ẹ má jẹ́ àgbàgbé àwọn ọmọ tí wọ́n kọ́ yìí tó jẹ́ àbúrò former minister olóyè Pẹ̀nkẹ́lẹ́ àwọn èèyàn ní àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni tá a mọ̀ sí Oseni Rufai tweet and I quote, Sunday Igboho rescued and hand over the kidnappers to the police. Àwọn kan tún wá kọ pé Sunday Igboho has denied what Oseni Rufai said. Ta ni ń parọ́? Ṣé Oseni ní ń parọ́ ni? Àbí àwọn journalist tí wọ́n ní wọ́n deny? Àbúlóyè Sunday Igboho gan ni ń parọ́? Ta ni ń parọ́? Àbáwọn ọlọ́pàá ni wọ́n gbóríyìn fún olóyè Sunday Igboho. Orí ẹja là pápápá là dóbò Ashiri kó mọ́ bá àbúni jẹ múdí á ti ń gbé kún lémú ó sàn jáde lébọ̀ tí ń gbẹ́ran lọ́jà lọ èèyàn tó bá níṣẹ́ lọ́wọ́ ní ó pọ̀jọ́ Monday lọ́jọ́ ajé wòlíì kan ò ní pọ̀jọ́ Sunday lọ́jọ́ ìsinmi nítorí ọjọ́ ọṣẹ́ tiẹ̀ tó wó fi ń wọlé ni. Ó wá rí kí ló ṣẹlẹ̀ ní pàtó? Ṣólóyè Sunday Igboho mọ̀ sí ẹni tí wọ́n mú kí lorúkọ rẹ̀? Níbo ni wọ́n ti mú? Àwọn wo ló mú? Àkókò wo ni wọ́n mú? Lọ́jọ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́? Mò ń fi àkókò yìí sọ fún wa. Tẹ́ ẹ bá wo fọ́nrán, I think the commissioner for police just went to the scene of the operation today. Wọ́n lọ ní ìrọ̀lẹ́ bí nǹkan bí after 5. Àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ yìí àtàbújá ni wọ́n ti wá. Moses ni olórí wọn. And they are 12 in numbers. They came down from Abuja. Wọ́n ní kéèsì kan tí wọ́n wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ lákòókò tí kéèsì yìí bọ́ sí, wọ́n wá kí olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho wá ní lágbájá. Mò ń tẹ̀lé kankan. Àmọ́ tọ́lọ́run bá ní mo rí, màá pè yín. Báwo lolóyè Sunday Igboho ṣe wá mọ̀ wípé lágbájá ni ó ṣiṣẹ́ yìí? Tá a bá gbàgbé, wọ́n jí àwọn ọmọ yìí àti ìyá wọn gbé. Wọ́n jí àwọn ìyá àtàwọn ọmọ yìí gbé bíi ó ti ń lọ bí ọjọ́ 9 sí 10 lónìí. Nígbà tí wọ́n jí wọn gbé, gbogbo wa la rí ìròyìn yìí. Ìròyìn pọn omi tún kù sí ọkàn olóyè Sunday Igboho pé àkílé léyìí. Olóyè Sunday Igboho wá béèrè pé mo náà ti kó wọn gan, wọ́n ní wọ́n kó wọn níbì kan nínú Ìbàdàn. Olóyè Sunday Igboho wá wò pé tá a bá wá ní bandit ní jiyàn gbé, tá a bá ní bandit ní jiyàn gbé, ṣó yẹ kó wá jẹ́ wípé láàrin ìgboro kò jújọ́ kejì ẹ̀ lọ ni wọ́n wá ṣe fídíò. Èèyàn kan bí tí wọ́n ti ń jí wọn gbé, ó ṣe fídíò ló wá rí fídíò bí tí wọ́n ti ń jí wọn gbé, wọ́n wá rí mọ́tò kan bẹ̀ bíi Corolla, bọ́mbà rẹ̀ jẹ́ black. Olóyè Sunday Igboho wá wò pé mọ́tò yìí, ọmọ ìgboro wo ló ní ló ń lorú mọ́tò yìí? Ẹ̀dẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò fi gbogbo ọwọ́ jẹ̀dẹ̀ ẹran, gbogbo àwọn ọmọ ìgboro náà ni wọ́n máa ṣe kábíyèsí kábíyèsí. Olóyè Sunday Igboho ránwó níṣẹ́, ó sì bi àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ pé ńgbà ta ló lo mọ́tò yìí, ta ló rò pé ń lorú mọ́tò yìí. Tó ní kálukú bá wà ní lágbájá ni, aláyé iṣẹ́ rẹ ni tó ga ẹni iṣẹ́ rí ni. Títọ̀ wọn bá sọ wọ́n ní lágbájá ni, lágbájá ni, lágbájá ni. Nínú èèyàn bíi 10, èèyàn 8 sí 7 ti sọ pé lágbájá ni.
ìgbà tí wọ́n dárúkọ ẹni yẹn wọ́n ní olóró ní jẹ́ olóró. Látijọ́ yìí lolóyè Sunday Igboho ti wò wípé ẹ̀jẹ̀ àṣìṣe káwó olóró yìí. Ìgbà tí wọ́n tú ìpínlẹ̀ olóró yìí wò kò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú iṣẹ́ báyìí láwọn iṣẹ́ tó jọmọ́ báyìí tó yẹ pé bí wọ́n bá ṣe kéèsì ní fúlẹ́fúlẹ́ wọ́n tún jùlẹ̀. Lolóyè Sunday Igboho fi wò pé àwọn ọlọ́pàá tí wọ́n wá látàbújá yìí lájẹ́ kí wọ́n ṣiṣẹ́ yìí ni wọ́n fi láǹfààní ni wọ́n pe IG àti Inspector General wípé àwọn lágbájá ni wọ́n ṣiṣẹ́ yìí kó mọ́ bàdí pé wọ́n fi ọwọ́ lé jọ̀rọ̀ yìí nípínlẹ̀ Ọ̀yọ́. Ìgbà tó dìjẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débi tí ọkùnrin olóró tí ojú kan ń dò tí toróhùn ní ring leader. Ìgbà tí ó di ìníjẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débẹ̀ nítorí olóyè pín àwọn bọ́ìsì sí oríta kọ̀ọ̀kan wípé ẹ máa ṣọ́ tẹ́ ẹ bá ti rí ẹ̀jẹ̀ ń gbọ́, ṣùgbọ́n olóyè ò sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tí wọ́n fi síbẹ̀. Tọ́ bá ti tó ní àlàyé àrí ní side challenge o, àlàyé àrí lágbájá side ìwòròdú o, wọ́n ń tèyí ẹ̀. Ẹ sì mọ̀ bóyá òun náà ní fọ́mátì ní ìjẹrin wọn bá mu ní déédéé agogo 4:30 láàárọ̀ mọ́ hòtẹ́ẹ̀lì kan tó sùn. Àmọ́ gbà tí wọ́n fi débẹ̀ ó ti júbẹ̀ ìwòrò. Ìgbà tó wá di àyá àná yìí kódà olóyè wà ní mítìnì lọ́wọ́ nìkan lára àwọn bọ́ìsì yìí ń pe nọ́mbà wọn. Èmi mú fóònù lọ́wọ́ báyìí mò ń wo fóònù pé kí leléyìí ń pè sí. Ìgbà tó yẹ ẹni tó ń pè wọ́n yẹn wá pe nọ́mbà tèmi gangan pé Wisdom mo ń pe nọ́mbà olúwa mi wọ́n gbé wọ́n gbé mo ní kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n bẹ̀ mí iṣẹ́ kan ní iṣẹ́ ẹ̀dẹ́ important mo ti rí kinní yẹn ó ti rí kinní yẹn mo wá lágbájá àwọn náà wá gbé fóònù. Ẹsẹ̀kẹsẹ̀ lolóyè wá pé àwọn boys wípé ẹ lọ dúró bí báyìí yóò kọjá bí báyìí. Olóyè Sunday Igboho àtàwọn ikọ̀ ọmọ ogun wọn la lọ síbi tó fẹ́ gbà kọjá. Ó dàbí kí kinní kan lójú òpó kẹ wá dúróde lójú òpó pé bí báyìí náà ni ó gbà. Àwọn ni wọ́n wá mú olóró tẹ́ ẹ̀ rí tójú kan ń dò tí kan pàkànjẹ yìí. Wọ́n wá mú tán nígbà wọ́n mú tán kó má bàa dàbí pé olóyè ó tún já iṣẹ́ ọwọ́ ara ẹ̀ jẹ́ kó má bàa di wípé Yorùbá ní sọ ẹni àákìdẹni tí kíni tí Yorùbá bá ń sọ fún yàn pé bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yẹ yín náà lẹ́sọ pé tiẹ̀ pọ̀ tá a ránṣẹ́. Kò juṣẹ́ tó lóye Sunday Igboho ṣe fúnra ẹ̀ lọ. Àmọ́ let's carry the police along. Wọ́n wá pe àwọn ọ́físà tó wá látàbújá tí wọ́n lé kéèsì káwá yìí. Wọ́n wá pe Moses pé lágbájá yìí òun ló jí ọmọ Pẹ̀kẹ́lẹ́ àti àwọn àbúrò rẹ̀ gbé. Àwọn ọlọ́pàá yìí gan béèrè pé what evidence do you have? Olóyè ní ẹ má bí mi lẹ́jọ́ ẹ sán etí ẹ̀ ẹ tọ́ṣù ẹ̀ yóò jẹ́wọ́ ẹ bí wípé ta ló ní mọ́tò yìí. To God be the glory. Kò làwọn lóògùn nígbà tí ó fi tó àárín ìṣẹ́jú 10 fúnra rẹ̀ ló kà. Ó sọ àwọn táwọn jọ ń bẹ̀ẹ̀bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lálẹ́ yẹn bí nǹkan bí àràndẹ̀. Wọ́n ti mú olóró ní aago 6 ìrọ̀lẹ́ around 6 o'clock in the evening. Tí gbogbo ilé ẹ̀ṣẹ̀ ń rí lálẹ́ yẹn around 6 o'clock in the evening. And he confessed within 20 minutes. When he confessed, the news was not broadcast yet. Not until the twins were rescued and their mother. Ìgbà tó lóyè mú olóró tán ló fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n wá jọ lọ sínú igbó ibi tó gbé wọn pamọ́ sí. Bọ́rọ̀ ṣe jẹ́ nìyí. Nítorí ọlọ́pàá
àwọn náà gbéṣẹ́ wọn lárugẹ àmọ́ lábẹ́ pàtàkì let's acknowledge those who support you in terms of security. Don't let us look them as if they are ephemeral. They did not add any value to the security in the process or the crime scenes. So, after the captured, ló fi jẹ́ pé àwọn fọ́tò àti fídíò tí mo post yẹn ẹ ti rí wípé torí gbà tí mo post news bí nǹkan bí aago 8 àbí 7 àná àwọn èèyàn ní fake news kó tó wá di pé ojú gbogbo yín wá rí kí n tó wá fi fídíò sí ní later wà ní after 12 tí mo rí pé wọ́n ti kó wọn délé bàbá wọn. Àárọ̀ yìí àwọn wo ló wà níṣẹ́ yìí ló fi jẹ́ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Ta la fẹ́ fi mú hàn táwọn ní jẹ̀bù wálé. Ọmọ ìyá ń para wọn nítorí owó. Ọmọ bàbá ń ṣera wọn léṣe nítorí àpèkánukù. Àmọ́ mi ò tí ní láǹfààní láti nà ń bẹ̀. Àmọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Mo fi sí suspense ẹ máa tẹ̀lé kéèsì yìí lọ. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ olóyè ìpẹ̀ǹkẹ̀lẹ̀ wọ́n pé olóyè wọ́n dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́. A sì dúpẹ́ lọ́wọ́ Òsẹ́ni Rufai. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá FB kìíní kan ni wọ́n láti Àbújá. A dúpẹ́ lọ́wọ́ Òsẹ́ni. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàgọ̀jà. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ kẹ́rù omi tí wọ́n ń dúró gẹ́gẹ́ bí ọmọ ogun tẹ̀lé olóyè Sunday Igboho tí mi ò lè máa dárúkọ for security purpose. Pàtàkì jùlọ irú ẹkùn tí ò tí ì dé pátákò tí ń tẹ̀sí lẹ́nu kankankan ọ̀kẹ́ kàrà kékòrò tí ń ṣoníyàn ní jìnnìjìnnì. Àti wọn ká níbi wọ́n gbé dáná rọ́bì kan lùkan ọ̀kun mọ́ lóorun ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́ wọ́dún ọlọ́tẹ̀. Àwọn ọmọ kan wà tó yẹ pé wọ́n ṣèṣe níbi tí wọ́n ti ń lé mọ́tò lọ lóòótọ́ tí mọ́tò tẹ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. A rí wọn Ọlọ́run ó fún wọn ní àlàáfíà. Nínú operation yìí èèyàn méjì jọlọ́run nípè nínú àwọn olóró tí wọ́n jí àwọn èèyàn gbé. Ṣùgbọ́n mi ò fẹ́ láǹfààní láti sọ jù báyìí lọ nítorí ètò ìwádìí sì ń tẹ̀síwájú. Àmọ́ nǹkan tó jẹ́ kí n láǹfààní láti wá yànnàná ni pé ṣé Sunday Igboho mọ̀ sí? Sunday Igboho is the main tracker. Because police did not know the actual where to start their works. It was only a Sunday Igboho who thinks and distributed the video to his boys around to monitor who owns this car. So he tried to mobilize boys from one junction to junction. Monitor this person for me. That was how he was captured. And after being captured, it was handed over to the police for them to carry on the remaining investigation. Nítorí tá bá ṣe bẹ́ẹ̀, Nàìjíríà ibi tí wọ́n ti ń gbẹ́bí fáláre tí wọ́n ti ń gbáre fẹ́lẹ́bí, ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ànádì bá mi ìkójúmọ́ tó mọ́. Bó bá ṣe pé olóyè Sunday Igboho nìkan ló lọ síbi tí wọ́n ti lọ kó wọn, ayé òní bóyá òun ló ní kí wọ́n jí wọn kó wọ́n mọ̀ọ́mọ̀ yìnbọn fáwọn tí wọ́n bá ń bẹ̀ ni.
Yorùbá ẹ̀yin náà kọ́ òun ẹ lè ní bó ló ṣe mọ̀ ó fẹ́ fi gbókùn ní òun náà ló plant wọn síbẹ̀ ó ti ní kí wọ́n mọ́ sọ̀rọ̀ ló fi jẹ́ pé bọ́lọ́run bá rí ọ jẹ́ kéèyàn rí ọ la fi fà á láwọn agbófinró wípé ẹ ṣe é kò sí ọlọ́pàá ọ̀hún kí wọ́n jọ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ ni wọ́n ṣe àwọn ọlọ́pàá yìí they came down from Abuja. Oyo State commissioner that was being asked questions knew nothing about it. It was later on nítorí wọn ní wá ṣiṣẹ́ ní state kan kí wọ́n mọ assign wípé a ṣiṣẹ́ báyìí a fẹ́ lọ report to 5G ló jẹ́ kí commissioner gbọ́ sí pé ẹni tó dẹ̀ ní kéèsì yìí is a big person and a well personalities. So fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí this kid na bí wọ́n sori Rufai Oseni Rufai knew the genuine thing. Gbogbo àwọn tó wọ́n pé Igboho has denied, let them bring their voice or where they contact him or their chat. Wọ́n kàn try láti gbé credit kúò fẹ́ni tó yẹ kí wọ́n fún credit ni àmọ́ àwọn ò ṣe nítorí kéèyàn lè yìn wá tọ́lọ́run bá ti lóhun òkú ò lẹ́yìn wa kí lọ yàn tún bínú sí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ ń fìfẹ́ bá bọ̀ látàárọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá adúpẹ́ àdúrà yín tẹ̀ ń ṣe kò ní fi wá sílẹ̀ àkànbí mo wé yìí náà fún gbogbo ẹni bá létí kó láǹfààní kó gbọ́ Ọlọ́run ọba títí ń wà pẹ̀lú wa kò ní fi wá sílẹ̀ ó rí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá tẹ̀ ń pè tẹ̀ ń kí wa gbogbo yín pátá la kí a ò lólódé níbi kankan ó rí fẹ́yìn tẹ̀ tí wọ́n béèrè pé irú ẹkùn ní àbíjẹ ẹkùn nothing like ìjẹ ẹkùn gbogbo ọjà tó o bá ti ń tà tí ọba ti ní piracy ti mọ̀ pọ́jà tí ọ̀tà ní piracy ní ìjẹ ẹkùn irú ẹkùn ní tiwa irú ẹkùn tí òjé fi lájá lọ́wọ́ pátákó tí mọ́ ń tajà lẹ́nu kankan ni irú ẹkùn as long you don't touch the tiger by the tail it will never harm you. We are here to secure and protect our land from banditry, kidnapping, and the massive killing. Nothing like Ijekun, but Irekun. We stand for unity to protect our land. Àkànbí, ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò.